لبثناهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد كنا إذا لحظى هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا تحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ اعتزلتموهم ما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال هم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا تحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد أو اطلعت عليهم فوليت منهم فرارا ولملئت منهم رعبا. الحمد لله رب العالمين. adúpẹ́ fún Ọlọ́run Ọlọ́run bá tí ó ní kí ayúwà ní ayọ̀ àtàlàfíà di òní a ṣe ìkẹ́ àti ìgẹ̀fẹ́ Ànábì sallallahu alaihi wasallam wá sí àdúrà fún gbọ́n àfáà wà kọ́lọ̀bà ìsẹ̀wọ́lẹ̀ sáré àbáwá khalifa lọ́jẹ́ kan pẹ́ fún wa lẹ́gùn wà nípa àlàáfíà bá ní sí fún wa wá sàrùgbà ọmọ kí ó náà àsìlá fún bẹ́ẹ̀ àbáwá ẹ̀yin ìyá wa ẹ̀yin ọmọ wa tí a jẹ́ kẹ́kọ̀ọ́ tí a ń gbọ́ wa kọ́lọ̀bà kọ́ jẹ́ kí owó ní àlùbáríkà tá ń fẹ́ lọ́bà yóò sí farọ́rùn ọ̀nà tó tá ń gbẹ̀ yìí gẹ́gẹ́ bí àdúrà táwọn ará bí máa ṣe wọ́n jẹ́ kọwọ́ ọ̀rọ̀ sí kíni àrọ̀wọ́ sí kíni àrọ̀wọ́ gbárí nínàdọ́tọ̀ dá tára jù bọ́ sí o Inshallah àrọ̀wọ́ gbárí lúgbọ́ ọlọ́wọ́ sórí rẹ̀ fún wa o náà tẹ́ rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táà ń bá bọ̀ lọ́wọ́kọ́ ṣàánú wa o àti sọ́sáájú lọ ó tó jẹ́ bí àkíyèsí ìtàwọn Ashabul Kahf in tó kàwà ń bẹ̀ ọ̀rọ̀ àkídà ni in tó kàwà ń bẹ̀ kí ni ó fi jẹ́ pé ọlọ́pàá ó ti tú àṣírí àwọn pátápátá ó ti tún fán bí ọ̀rọ̀ yìí wọ́n pé nahnu naqussu alayka naba'ahum bil haqqi innahum fityatun amanu bi rabbihim وزدناهم هدى. sẹ́nu bí wọ́n sọ pé àwa la máa sọ
ìtàn àwọn ẹni fún ọ lè tọ́jú òótọ́ ọlọ́run fi gé ọ̀nà máwọn ta ní àwọn òǹpìtàn wọ́n fi kún wọ́n sì fi kún tí ọlọ́run ìwọ́ tó fẹ́ gbà ìtàwọn àsáàbùl káhàf tó bá ti gbọ́jú tí bẹ́nu Kùránì ló ti tó ọ torí pé ta fẹ́ lò ń bẹ̀ ọ̀rọ̀ kí ni ọ̀tọ́ dìmá kì í dà ní tí ló dìmá ó bá ti bẹ̀rẹ̀ rẹ̀ dé padà báyìí lọ́wọ́ ma kọ́ ẹ̀kan tó jẹ mọ́rọ̀ àdìọ́kàn tó dá sọ́lọ̀wọ́ sọ́nà tààlá abẹ́ ẹ̀kọ́ ni ẹ máa wo a ń bá lọ ní àná níbi tá a sọ ìtàwọn ẹni ìdílànà gẹ́gẹ́ àkọ́rọ̀ ti sàlàyé fún wa amẹ́nubá ìgbà tí wọ́n ti ń rí àwọn àsáàbùl káhf abẹ́ ẹ̀kọ́ wọ́n sì rí wọn gẹ́gẹ́ àwọn àpá onítafsírù ti wí wọ́n ní pé lẹ́yìn ìgbà tí ọba yìí tọ́lọ ti kọ àwọn ẹni lóòrùn in tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ní pé àwọn ẹni yìí lẹ́yìn ọdún tó ti pẹ́ tọ́ba yìí ti lọ ọgọ́rùn ọdún ti lọ ọlọ́run wá láàjẹun orí hàn ajẹun orí hàn káyọ́ ọmọ ń pa wọn púwà lẹ́tì mọ́ pẹ́ ọlọ́run ti jẹ́ ọmọ ń pa wọn o ní wípé ẹnìkan náà àwọn akọ́nà ìlú ó yí padà ọba míì ti jẹ ọba mùsùlùmí ti dé ẹni tí ń darí nígbà náà ìbẹ̀rẹ̀ ti wí ta ni mùsùlùmí ni ó sì bọ̀ àsìkò táyí ìjìyàn bẹ́nù lù pé sọ́nà gbókù dìde àbẹ́rẹ̀ gbókù dìde àti ẹni pẹ́lọ́wọ́ gbókù dìde wọ́n tún jíyàn pé sí ara wa yìí lọ́wọ́ gbé dìde ni àbí ẹ̀mí pàtẹ́mì ti jẹ́ra sára ní ó dìde ni àbí ẹ̀mí wọ́n ní ọba ìlú ìtọ́jú mùsùlùmí ọ̀rọ̀ yìí mọ́ lágbára ń lù gan tó wọ́n mọ́ tẹwọ́ sọ́lọ́n kú ọlọ́run tó asọ́nà ń bí ọ̀rọ̀ yìí àsìkò tí a ń wí gẹ́lẹ́ ni ọlọ́run jí àwọn ẹni yìí wọ́n wá jí àwọn gan ọmọ tí wọ́n lò ní tọ́lọ̀ tí wọ́n àgbàna ọ̀sọ̀ tí wọ́n sọ pàwọn lò wọ́n bà sọ nígbàtí wọ́n sáàjì bẹ́ tí máa rán ẹn tí ó lọ ra ń jẹ wá àgbàna ọ̀dápọ̀ ẹ̀fún àmáwọn tó fi sọ nígbà tí pé kọ́ ọmọ kọ́ rẹ̀ òsìkí ni ọ̀sáfàní tó fẹ́ níbẹ̀ ní tí wọ́n ṣe ni ohun tí wọ́n ṣe kúrò náà fi ṣe kí ni kó fi kẹ́kọ̀ọ́ ọkọ̀ kí ní jẹ́ wọ́n jẹ́ ẹ̀lmẹ́ká wọ́n jẹ́ kìníkìní ọkọ̀ jẹ́ ń bẹ̀ kí ló fòkù ẹ̀ sí ọ̀kọ́ o lè fi sàdúrà o lè fi bẹ́lọ̀ kọ̀kọ́ àwọn aláṣẹ ju wọ́n mú débi ẹmọ́ ẹmọ́ fi kìníkà sàdúrà ọlọ́pàá sọ́tà alá ọwá jí àwọn ẹni yìí wọ́n á ní pé lámọ́rí lọ́bá ní ara kí ni wá ọba nìra oúnjẹ wá bẹ́tí mọ́ rà sẹ́gbọ́ wọ́n sọ abákan o níbi ìgbìdórí yọ́ mẹ́lúbà fún wa sí ibá wọn pípé kẹ́nìkan ní kí ní o abákan ìsìdádíbẹ̀ àmọ́gbọ̀ ya tẹ́nì sá lọ sínú ògbóró ọlọ́wọ́ra oúnjẹ ó rí pé ìkan ti yí padà ó wá sára oúnjẹ tán yóò fún lówó ó gbé owó tí wọ́n mà tí wọ́n ya ọba ti àtijọ́ sí pé àà tí wọ́n lélé yìí àbọ̀fẹ́ ìlú àjíbìtì ni ní ẹ̀fì wá mú ká lọ owó ìtọ́fẹ́ dẹ́wò yìí àwọn mọ̀ lọ sáàfẹ́ tí wọ́n ti kan bá sáwà sẹ́lẹ̀ ìlú ta ní mọ́mọ́ mú kó kan lọ ní wọ́n sáwà kó kan lọ lọ́pọ̀ ọgbà nítorí pé kèsì tó kan ó ti pẹ́ ẹ bá fa ẹni láàrín pé ẹni yìí àwọn fura sí wọ́n àtọ́kùnrin yìí pé tó wọ́n bá sọ tí ń lọ wọ́n lè fìyà jẹ òun wọ́n wá ní pé owó tó mú wá yìí àwọn àtọ́jòkú àwọn bẹ ní inú kíni inú kòtò báyìí before ilé ìyàmọ̀ yà mi ẹ̀yàrípa sọ pé mọ̀tọ́lọ́ sọ pé ashabul kahfi war raqim ashabul kahfi war raqim ní kíni àwọn jàmáà tó jẹ́ pé wà nínú kíni kòtò tó wà nínú àpáta wàrọ̀kíìm ọpọ̀lọ̀kíìm ní pé àlàyé wọn tí a kọ sí bí pátákó kan àbí bí òkúta kan àbí bí mábù kan tó jẹ́
tí wọ́n kọ́ bẹ̀ àbí ìwé kan tí wọ́n kọ́ bẹ̀ pé àwọn báyìí ìṣẹ̀lẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ láfáwọn báyìí o ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti ṣe tó ṣẹlẹ̀ ohun lẹ́yìn látàsìkò bà náà wọ́n ti gbéwé pamọ́ tí wọ́n ti gbé àwọn aráàlú ti mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ o àbáyìí wọ́n jáde nínú ìlú o wọ́n ní wọ́n ṣe ìkàbáyìí wọ́n láwọn ò lè ṣe iye báyìí ló ka wọn o wọ́n ti kọ́ sóyé ó ti ágbàjúmọ̀ sáwọn jẹ̀mọ́ kí ni o jẹ̀mọ́ inú kòtò àti tí wọ́n sàlàyé wọn sínú kí ni tẹ́gbẹ́ o ọba tí wọ́n lọ bá tí lọ fẹ́ ní ìbá o náà ti mọ̀ pa wọn abẹ́ẹ̀kọ́ láti ọmọdé bẹ̀ tí ó bẹ̀rẹ̀ sọ́sà ìpá ń bẹ́nu kòtò báyìí ó ní Allahu Akbar ó ní tàn yìí ó ló ti wà nú ọ̀tọ̀tọ̀ àti kíni láti kà pé àwọn èèyàn kan sí kíni wọ́n sápò mọ́ wọ́n sápò ní òlú kí ló wá ṣe wọ́n ní ó máa débi tí àyùkú ẹ̀ sí kíni bá gbéra pẹ̀lú ẹ̀ láti ẹ̀ dé ẹnu ọ̀nà ẹni sọ yí pé ẹjọ́ ẹjẹ́ kí n kọ́ lọ bá wọn ta ni oníṣẹ́ pé wọ́n lè wọlé ìgbàlẹ̀ kan náà ó sì lọ wọ́n sì rí ọba yìí rí àwọn náà ẹ̀wò wọ́n rí ọba yìí Ọlọ́run sì pa wọ́n Ọlọ́run sì kí ni Ọlọ́run wá pa wọ́n pátá ọba ń sọ wípé Allahu Akbar Ọlọ́run ó gbé ẹlẹ́rìí wá fún àbáyìí in tá ń sọ pé ó ṣẹlẹ̀ tí ó lè ṣẹlẹ̀ bóò ló ti ṣẹlẹ̀ olóòsì kí ni yìí ṣẹlẹ̀ yíò àwọn tọ́lọ̀ ń ti pa láti ọdún ọba alágbájá ọgọ́rùn ọdún tó ti pọ̀ tọ́lọ̀ wá gbé ẹ̀dìdẹ́ ìsẹ̀ báyìí ara wọn ò yí padà ìyẹn kò sí wọ́n alùpàá bá sára ibẹ̀ ti nínú kòtò tó ibẹ̀ wọ́n bá sára yẹ̀ fa pé wọn ò díjú wọn ò sí kíni wọn ò díjú mọ́ yàjú lè báyìí ni kó tó di pé wọ́n wá pa wọn gan ní wọ́n á sẹ̀ fún kíkú wọn gan kó tó di pé ọba wọn kíni orí ọba wọn tó ti yé ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mẹ́ pọ̀ adẹ̀lẹ̀kọ́ àyà ń sọ fún wa wọ́n yìí dẹ́ ẹ̀tàsáré tó mú ohun nígbàtí ẹ ń fara ní wọn tí ẹ rí pé ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ ayà ní pé láàrùláyé kọ́ mọ̀ tàkàdó mi tó ní ìhà àdíhà àwọn jàmáà wa kó orí nǹkan mẹ́sìn tí wọ́n sìn wọ́n ọ̀rọ̀ lọ́wọ́ sí lọ́bá tẹ́kùn lọ́dá sẹ́mà àti ilẹ̀ wọ́n orí sìn lọ́lọ́run wọ́n mú lọ́lọ́run táwọn máa sìn in tí ọ̀tọ̀ lọ́run ní ẹ́sìn kíni ń sìn lọ́wọ́ láyé tó rà alẹ́ ìbísú tọ́ ní ìbáyìí ní wọn ò sì rí kíni tí wọ́n ti ẹ̀mẹ́ríkà fà ní wọn ò rí mú wà wọ́n kàn sí lọ lórí àìmọ̀kan ní ẹ máa wé ẹ̀mọ̀ yá mi ẹ bá ti ń sin lọ́hun tí ẹgbẹ́ tí ọba ti mà ìsìnkúsì lọ́ máa sí ẹ bá ní kò tí ẹ̀ sí lọ́hun kò sí lọ́hun nǹkan kan níkan ń bọ kí ní tẹ̀lé ìfẹ́nú ni torí ò sí ẹ̀kan tó ń sọ fún àwọn ní ìsìtà ń sí ọlọ́hun a ní ìta àti kíní tó ásọ́nà láti tó ásọ́nà ẹbí àwọn tí ó ń bọ̀ kúta léèrè kíní tó àwọn sọ́nà tí wọ́n lọ́wọ́ láyé tó náà lè ń bí sínú tọ́ ní ìbáyìí ní ọmọ ni àwọn ọlọ́mọ̀ mímọ̀ ní fìtàrọ alàrúwá ẹni tó fàbò sí fọ́lọ̀ ń jù ẹ ti ń parọ́ mọ́lọ̀ ní o ẹmọ̀ yá mi wọ́n sọ pé wọ́n ìdí ẹ̀tàsẹ́rì tó mú ohun láàrin wọn náà ní ẹ̀yà fíẹ́lẹ̀ kẹ́ yẹba wọn kẹ́ fi wọ́n lẹ̀ ọmọ ya abuduna illa Allah intensi tí wọ́n sí tọ́lọ́run mọ́ tí a fi gbogbo intensi tí a dẹ́yà tí ọlọ́run kọ́ wọ́n ní sí gíní wọ́n ní sí lọ́run yá fi intensi sílẹ̀ ẹ fi wọ́n lẹ̀ àti sẹ́ni gíní intensi pẹ́bá tí a fi wọ́n lẹ̀ fáàwó ilẹ̀ káàfì ẹ jáde kó kẹ parí ìrìn àjò yí sínú kíní sínú oko tó tí ń bẹ níbi òkúta wọn níbi àpáta wọn tẹ́bá sí tẹ́ẹ̀ṣẹ́ yìí tí bá fi lélẹ̀ àti fi lélẹ̀ máa lè abẹ́ẹ̀kọ́ ọlọ́mọdé akiri o àti fi lélẹ̀ mọ́ sí kíní ọlọ́mọdé akiri o ó ma kó lè wá o ìrìnàbáríkà ọjájọ́ máa ní o ó jẹ́ àrípayá o ó gbé alíkà àwọn ọ̀tá o wo ibi ọdá tó léèyàn kò sí bí ó kíni tí wà lábá ń bẹnu lé ní ilé ìkẹ́ dájú lé èèyàn lọ
òsìbí tí máa dá tó wo kí lọ́pàá léèyàn wo bẹ̀ndádì wà bẹ̀ ní mọ́mí wà bẹ̀ làwọn ọmọ ìyá rí wà ibẹ̀ ní àwọn olólùfẹ́ wà ọ̀gá abítẹ́ yóò ti rí olólùfẹ́ tọ́pọ̀ jù níbo ní léèyàn ní ó ti yé tó yé bàbá ń bẹ ń bẹ ìyá ń bẹ ń bẹ látọ́ ni wọ́n bẹ ń bẹ ẹjọ́ máa sọ̀wọ́ bẹ́ẹ̀ lọ́mọ ìyá náà ọmọ ìyá rí ọmọ ìyá gidi wọ́n nífẹ̀ẹ́ ara wọn ni tó bá dáwọn ọmọ ẹ̀ tí ò nífẹ̀ẹ́ ara wọn ṣètọ́ ní díẹ̀ láàmú ẹ tí máa nífẹ̀ẹ́ yàn síta ní ọmọ èèyàn ò sí tó yé ọmọ àti ẹkùn ṣàlá ẹjọ́ wà pọ̀ ẹjọ́ sèwé ẹjọ́ máa dàgbà abẹ́ẹ̀kọ́ ní tó jẹ́ pẹ́kọ́ nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ̀ o sí kí ni nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ̀ o ẹ mọ́ tẹ́jọ́ dìjọ wájú ọlọ́jẹ́ jí dáadáa o ó ti yé ó ti àtọ́ tó kéwú ọ̀rọ̀ ìjúbọ̀ lọ́ dájú níbi ìwà olóòsì kí ni ọ́ dájú bí ìwà ó lè máa bá lò dáadáa ó nífẹ̀ẹ́ sí ọ ó nífẹ̀ẹ́ sí wọn ìtọ́jẹ́ dáadáa ọmọ pè wọ́n sí ó sì kí ni ọmọ pè sí dáadáa ètí ọ̀dá ọmọ sí kí ni ọmọ sí lọ́wọ́ ẹ̀ rúrẹ̀ ìbáyìí ní ìsìn báyìí wọ́n kẹ́ ti ní alakọ́t tẹ́mọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn bẹ̀ gbọ́n ara ní olé ẹgbẹ́ dádì mọ́mí ìjá mọ́jọ́ kẹta mọ̀ fi sí kí ni ọmọ fi sí ìdánilẹ́kọ̀ọ́ bọ̀tọ̀bá ti rọ̀ ìlọ́rùn ní o tẹ́kì sí gbogbo àwọn ẹ̀gbọ́n àbúrò tẹ́ àná ìjókòó ẹgbẹ́ sí ẹ̀fọwọ́ nítọ́ ọkọ́ lè kéwú bí ò ju 30 minutes lọ ó sì kí ni ó sàlàyé ẹ̀fẹ́ tó lékún ní imán àwọn àdílé àlùbáríkà nù àdílé kínú àlùbáríkà nù wo tẹ́pẹ́ ìdílé eré nù kọ̀sẹ̀ ní pé mọ̀ wájọ́ máa ṣẹ́rù ní tí wọ́n gbé wọn tọ́ bá ń ṣerú ẹ̀ gan ilé igi ọ̀dà ilé ṣéwù gan lọ lórí ilé ṣéwù wọn ò rí rẹ̀ sí mbẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni ilé ṣéwù orí ṣe àbílẹ̀ lè máa mú lọ́lùmọ̀sáà tó yé ọ ń bẹ́ o tẹ́mọ̀ mọ̀ṣálá tẹ́gbẹ̀dà lẹ́kọ̀ọ́ ọmọ kọmọkí ó ń bẹ̀rẹ̀ àdúrà wà alhamdulillah àmọ́kàwọ̀ sí gíní wọ́n rí rẹ̀ ṣe gbogbo rí gbé pàtà ọba nílé àwọn àfáà wọ́n mọ́ jẹ́ kílẹ̀ tí yóò wọ́n mọ̀ tí já àfáà ti ẹun kò sí já àfáà kẹjọ bá pàyọ ọ̀run lọ wọ́n tó lè ti yí ṣe mẹ́jẹ̀ kí bàjẹ́ ọwọ́ bó lè wọ́n lè yí o lọ sàmì ẹ̀kọ̀kan wà àgbà ni à ń sọ fún wa ó ní pé wọ́n ìdẹ́ ẹ̀tàsàntòmóhun tẹ́ ẹ bá ti yẹ bá wọn àmọ́ ya abudu na illallah fáwú ìlẹ́lẹ́ká kí lẹ́ẹ́sẹ́ parí ìrìn lọ sínú kòtò ẹbọ́ sínú kòtò ń yá ń ṣúrí lakum rabbukum min rahmatih nítọ́lọ́ ó ṣe fún yín ọlọ́ọ̀bọ̀ yóò fún ìkẹ́ẹ̀lù yìí yóò sì kíni sórí kíni sórí pẹ́sí kíni ọkù bí ọjẹ́ lè kẹ fún wọn ọkù ń bọ́ ilé ìkẹ́ àpílẹ̀ ìkẹ́ tó ga jù ilé ìbò ní ilé ti jáde ní tẹ́ bá jáde ní ìsìtẹ́ ìlọlé ẹ̀wọ̀n wà nígbẹ̀lẹ́ lọ tẹ́kù ní skúl mi ìmẹ́ lọ inú kálukú àbẹ́ẹ̀kọ́ ó ti kálọ lé ti a kọlọlé àwọn ilé ó ní lọ àbẹ́ẹ̀kọ́ ilé ìkẹ́nu tó ti yé ìtẹ́kíbẹ̀ lọ ìbẹ̀rẹ̀ ti jáde ìbẹ̀rẹ̀ tó lé gíní lọ́mọdé ọ̀dá àrúwó ṣégun olé kọlùkọ́ mọ̀ wà dáadáa o tó bá jẹ́ pé ọwá torí ìtọ́lọ́run kúrò níbo kúrò lè kẹ́ torí ẹ̀sìn ọlọ́run wọ́n fúnlẹ̀ mọ́ wá kò ń bẹ̀ bí ọba wá lọ o ní ní wàhálà ń bẹ o torí pọ́lọ̀ sọ wípé yá ń ṣúrí lakum rabbukum min rahmatih ọjọ́ ajé lakum yá ń ṣúrí lakum rabbukum min rahmatih lọ́ọ̀bọ́ fún ìkẹ́ẹ̀lú yìí yá ń ṣúrí lọ́wọ́ yóò lẹ́ṣàrà ló ti kí ni ọ̀fẹ́ báyìí fọ́nà tó kẹ́ẹ̀ sí pé ọkọ̀ ìṣẹ́ kíkẹ́ kọ́nu tí ká pọ̀ lè má sí kí ni ẹ̀mọ́ fún àrùn fọ́kẹ̀rù ọlọ́run o ọ̀sàmí wo yá ń ṣúrí lakum rabbukum min rahmatih ọlọ́ọ̀bọ́ fẹ́ ìkẹ́ yọ́ fọ́lù yìí nínú kí ni nínú kẹ́rẹ̀ tó kẹ́ ọlọ́run pọ̀ ọ̀yọ́ ajé lakum min sọ́rí ọlọ́wọ́ tó wá pèsè ẹ̀ fún yín nínú ọ̀ràn yìí mẹ́rin fàkọ̀nù kálówó lè bá ń wá ní ọlọ́wọ́ sòwó tó pọ̀ yóò ṣe fún yín alìsíkẹ́ àríkà tí ó mọ̀ wá tí ò ní sí kíní yóò ṣe
mẹ́rífà kọ̀ àwọn nǹkan gbádùn àwọn ààyè gbádùn ọlọ́run sí kí ni ibi tẹ́lẹ̀ ààyè gbádùn ní àmẹ́ ẹwà kò lè ọlọ́wọ́ fọ́kẹ́ ẹ̀lú yìí yóò tọ́ á pèsè kí ni fún yí nǹkan tẹ́ mọ̀ fi gbádùn ààyè gbádùn owó gbádùn tí ó jẹ́kẹ̀ fún yọ́lọ́wọ́ dàbò yìí tó sì ẹmọ̀ yá mi mẹ́rífà ní kí ẹ̀mọ́ fi tí ọmọ jẹ́ bí ìgbádùn fún òyàn pẹ́pẹ́ ẹ̀mọ́ lọ mọ́ jẹ́ kí nǹkan káyọ́ dẹrùn fún òyàn kí kéyò ní pẹ́pẹ́ bọ̀rọ̀ fípa àmà títí ní ìsáyẹ́ ní ìsìn ní bọ̀rọ̀ fípa àmà lọ́wà ìta tí ń bẹ wájú ọ̀dọ́ ní ìsìn ọdún bọ̀rọ̀ fípa àmà fún wọn bí báyìí gbogbo ẹgbẹ́ yìí tẹ́ ti máa ṣeré ní bọ̀rọ̀ fípa àmà ló jẹ́ fún wa tó ti yé ẹmọ́ ló jẹ́ fún wa bí báyìí táyì ọlọ́run sọ yìí pé ó ta fẹ́ ń bẹ̀rẹ̀ ní pé tí ẹ bá kò níbi nǹkan kan nítorí tọlọ́run ó wà bí ìgbádùn kan tọlọ́run wá mú kó ń bẹ̀ ọmọlẹ́mì pé òkú wọ́n lọ bọ́ sínú ìyàwó tó jẹ́ pé ẹni bá ṣe ìsìláàmù àti ẹ̀ ṣe ìsìláàmù tó rò pé báyà wọ́n bọ̀ wọn èyàn jẹ́ tánìyàn bá dá tó dúró dára fọ́lọ́run ọlọ́run lè ṣe ó ti bọ́ sínú ìsìláàmù ó lè ṣe ní ojú ọ̀nà dáadáa fún fárísìkì tó sì yé kìí ṣe pé súnnà o pé ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ó lè mọ́ lòó lọ́wọ́ o wọ́n lè pé àtìrẹ́ tó pọ̀ ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ tó lè kìí ṣe kọ́ ìdà pé àmọ́ ọlọ́run lè sí kí ni o ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń sọ yìí ẹni tí ń sọ ọ̀rọ̀ yìí káyà ni lọ́pọ̀ sọ́nà tààlà ń da ọ̀rọ̀ àwọn ta ní ó ń da ọ̀rọ̀ àwọn àsáàbù káàkì láàrin ara wọn tí ń sọ wípé ẹjẹ́ ẹsẹ̀ nípa ẹsẹ̀ kíni ẹkọ́ ìfilé wọ́lẹ̀ fún ọní káwọ̀ fi nílẹ̀ yá filélẹ̀ ní ó jẹrẹ tó yé ọmọ filélẹ̀ amọ̀pẹ̀lọ́ ò lé sí kíni lọ́wọ́ ní fiwálẹ̀ lọ́dàkẹ́ tí aláwọ̀ mẹ́yí ọmọlé ọlá ni wọ́n ọmọba ni wọ́n arówólò ni wọ́n tó ti yé ọmọlé ayọ̀ ni wọ́n tó ń gbọ́ o ní tí ọmọ wà láàkàrí ọ̀rí pé à ọba lórí ìsáyẹ́ ní sí òkúta tánibẹ́ ní òkúta ẹni eré ìgbínú òkúta inú táà láàrin lọ́dọ̀ àwọn dádé àdísí kí ni mọ́ àti jáde ibi àpá tó ń lọ mú nǹkankan lé àríwọ́n ìta pé kí ni ìta jáde òkúta ni ọlọ́run ní tẹ́pẹ́ jáde fọ́lọ́run tóòtọ́ lọ́ọ̀bọ́ fún ìkẹ́lù yìí yóò sì sí gbogbo nǹkan gbádùn tẹ́ nítàwà bá yí ní fún ìtẹ́ fí mọ́ gbádùn ilé ní nǹkan ẹ̀rẹ́ tó dáa jù bẹ́ẹ̀ ló ń bẹ̀ ọlọ́run sì kẹwọ́n bẹ̀ ẹmọ̀ yá mi ọlọ́wọ́ sọ àwọn ohun àrísàmì àwọn nǹkan ńlá tó lọ ń ṣe fún ọnù kòtò yìí tí ń jẹ́ ẹ̀kọ́ fáwa náà ọlọ́run ní kí wọ́n tàrọ ṣamsa إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله هو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ọlọ́wọ́n sọ fún ayé pé ó rí oòrùn tóòrùn bá yọ sí ibi táwọn Ashabul Kahfi wà tóòrùn bá yọ báyìí tó jẹ́ wípé oòrùn yìí yọ́ lọ mọ́ ká àwọn ta ní wọn Ashabul Kahfi yọ́ kẹlọ bá wọn tazawaru an kahfihim ọlọ́n kọ̀ntró oòrùn píkọ́ mọ́ yẹ̀bá kíni ibi àpáta wọn dáàtàlì yamini kọmọ bọ́sẹ̀ bẹ̀ẹ̀bó kọmọ gbẹ́gbẹ́ ọ̀tún wọ́n ìdára bá ti tọ́ tó di pé òòrùn tó lọ di pé lọ wọ̀ kí ló ṣẹlẹ̀ ó tẹ́kìrìdò ń dáta ṣìmẹ́lì yóò tó fi wọ́n lẹ̀ sábàlá kíni sábàlá apáòsì apáàlàfíà wọ́n mú fi fàjíwà tí ń mínú wọ́n sì wà láàyè kan bẹ̀ tí wọ́n gbádùn tí wọ́n dhalika min ayati llahi Allahu akbar ọlọ́wọ́ sọ pé tí ń ṣẹlẹ̀ fún wọn yìí kíni
kó kíyàn wà níbi òòrùn ọmọ tí ó ti wọ́n sí kíni kọ́lọ́ sì máa yí òòrùn kó ń bẹ̀ ọmọdé bẹ̀ ta ló ṣe tá tó di ìgbà tó bá tún wọ̀ lọ náà tí ó tún máa lọ kàn wọ́n ọlọ́wọ́ tó darí òòrùn náà padà síbò síbòmí tí ó ti sí kíni tí ò ní kàn wọ́n ẹni ọlọ́wọ́ á fẹ́ sọ fún wa ọlọ́ ní pé kíni o ọlọ́ ní pé ọ̀lúkọ̀ líbohún ọlọ́ sọ pé dáálíkà ní ayá ti láàyè táàwí inú kíni man yahdillahu fahuwa al-muhtadi ẹn tọ́lọ ń bá fi mọ̀nà oníkíni olólọ́mọ̀nà lọ sánú wá o àmọ́ èyí yóò délé falan tajida lahu waliyan man yahdillahu fahuwa al-muhtadi ẹni wọ́n bá mọ̀nà ló sí kíni ẹni ọlọ́run bá fi mọ̀nà ní kíni ẹ̀ dáadé ìlágbára o àtíwọ̀ tó ń kírun ìsọgbọ́n rẹ̀ wọ́n tó ń gbáwẹ̀ ọ̀pẹ́ nìkan gbáwẹ̀ kò kírun wọ́n tó pé ìjùpọ̀ tó ń kírun tó ń gbáwẹ̀ dúpẹ́ fọ́lọ́run o ọlọ́run ní ọmọ ẹsẹ méjèèjì ó ọmọ kírun ọmọ gbáwẹ̀ bá wọ́n ọlọ́run ní ó lè síwọ́lẹ̀ tó ọmọ gbáwẹ̀ tó lè kírun man yahdillahu fahuwa al-muhtadi ẹn tọ́lọ̀ ń bá tọ́ sọ́nà ní kíni lọ́mọ̀ná afáwa kọ́mbẹ̀ ní Saudi Arabia jisa Allah khira mọ̀dátò Sheikh Abdul Hakim Al-Ajlan ọlọ́bà ní sàfá alẹ́sàrí afá wọn sọ wípé tọ́wọ́pàá ní fíkì lọ fọ́tẹ̀ jẹmọ́ abala tó jẹmọ́rọ̀ al-ibadat afá wọn sọ wípé al-muwaffaq wọ́n waffaqahu Allah ó sì gbẹ́nà àfá àsájú tẹ́ máa wí ọ̀rọ̀ náà wọ́n àfáwà ìmọ̀ tẹnu máa pọ̀ wọ́n pé al-muwaffaqu ẹni ó jẹ́ ni tọ́ máa ṣe ẹni ó máa ṣe ẹni tọ́lọ ní ó ṣe gíní ọlọ́ máa rí ṣe ní o ẹni tọ́lọ fi ṣe kò ń gẹ́ ẹni ó bá rí kò ń gẹ́ ẹrẹ ẹni tọ́lọ bá ṣe gíní ọun ṣe orí ṣe ta lọ́jọ́ máa rí ṣe alamọ̀ ní máa ṣáà kódà ọlọ́mọ̀ sàánú ẹgbẹ́ ọwọ̀ bí àwọn ilé ìráyé wá tánàyé wá tó lọ fara rẹ̀ bí alamọ̀ ní bódà ìwújẹ́ mọ̀ pé àkódà ilé ohun ẹlẹ́sìn ọlọ́run gidi ni tánàyé máa ṣe lọ́jọ́ máa rí ṣe àlùmọ́ pákú ẹ̀ta pẹ̀ ní yìí oríire o ta ní ẹ̀tọ́lọ̀bá kíkò oríire ní o ọmọ ṣe aní ọmọ ṣe ọlọ́dún ọmọ ṣe ọjà mọ̀ ṣe o lọ́n sí àmà tó fi ṣe kò gẹ́rẹ́ o sí àmà tó ọmọ tọ́sọ́nà tó ọmọ jọ mọ̀ ṣe o ìjà síse ìwọ ọlọ́run o ìjà ríbinú rẹ ọlọ́run o ẹmọ̀ yá mi ṣe rí ìmọ̀nà ìmọ̀ dúkẹ́ fọ́lọ́run ní gbogbo àsìkò lórí ẹ̀ ní o ìmọ̀nà ìmọ̀ sí kíni ọ̀tọ̀ kírun ìmọ̀ dúkẹ́ fọ́lọ́run wọ́n ń pèrún ó sì ń jí ọ̀n lọ sí kíni lọ kírun ọlọ́run fásitì gẹ́rẹ́ ní tọ́lọ̀ bá fásitì gẹ́rẹ́ ní àwọn tí a sùn ẹjọ́ sùn náà ní ẹjọ́ mọ́ kírun àsùbá lágbẹ́jọ a'udhu billahi wọ́n sì jábẹ́ ọlọ́run o akán bẹ wọ́n àkírùn jàmá fúnra yóò jẹ sàárì yóò tó lọ sí gíní lọ sùn yóò fi àsìkò yóò sẹ́tì aláàmù sí àsìkò tí ó lọ bí iṣẹ́ àbíjọ́ lọ sùkú yóò àkírùn yóò àkọ̀rẹ́ ọ̀nà ọlọ́mọ sí tàbẹ́ o wọ́n tó ń ṣe bẹ́ẹ̀ kọjá ó yí àsìkò orú padà lásìkò tó lọ ń fi sí kéèsì orí ilé léwu wọ́n kọjá sórí ìbúrú o wọ́n tẹ́ sí bẹ́ẹ̀ kọ́lọ̀ bá lè tọ́ sí dáadáa o ẹmọ̀ yá mi man yahdillahu ẹ̀tọ́ lọ ń bá tọ́ sọ́nà ọwọ́ àlùmọ́ tàbí oníkíní ẹ̀tọ́ mọ̀nà ní ẹnìkan olè mọ̀nà fọ́rẹ̀ o jẹ́ pọ̀ tọ́ bá ń rí ṣe máa dúkọ́ fọ́lọ̀un kó o sì máa sàdúrà mọ̀nà fọ́nà tí ó sì kíní àti òsè lọ́hun ẹni tí òsè lọ́hun máa sàdúrà fún o wọ́n tó ń ṣe máa dúpẹ́ fọ́lọ́hun tó máa bẹ lọ́hun fọ́lọ́hun fẹsẹ̀ rílẹ̀ àmọ́ èyí yóò dúlé ẹntọ́lọ́m bá sì lọ́nà tó ní òní síkiri ní òní mọ̀nà ẹntọ́lọ́m bá sì lọ́nà fàláhùn
faj'ala lahu waliyyan ó lè rẹ̀ ẹnìkan tí ó ti gẹ́ni ó lè rí alárànṣẹ́ kan tí ó tó fẹ́ sí gẹ́ni fẹ́ tọ́sọ́nà ọlọ́ọ̀bà tọ́sọ́nà sí ẹni tó lọ́ọ̀bà tọ́sọ́nà ó lè sí gẹ́ni ẹnìkan olè tọ́sọ́nà ó tó fi jẹ́ pé mítà wá dé wá ní pé tọ́ bá rọ máa fáà míì ó máa fáà mẹ́rin ọlọ́run tẹ́ pé ó sì yàyàkúyà tí wà sí àbárẹ̀ wúlò fún ní ọlọ́wọ̀ tọ́sọ́nà ni a ti rí tọ́jọ́ mẹ́nú lé àfáà ẹ́pọ̀ ǹgan ní ṣe àtakò àbẹ́ ẹ̀kẹ́ ìdàbà mi lóhun ní àbá wọn sọ iṣẹ́ ọ̀rọ̀ òṣẹ́ lọ́lọ́bá ó mẹ́sí pèsè rẹ̀ fún ọlọ́run ọmọ sí àlọ́nà ó ti sí á ní ẹni ọlọ́run ó dẹ̀ àbá tí wọ́n jẹ́ ní ọlọ́run àti ọmọ jáde ara rẹ̀ kọlùpọ̀ náà bàrẹ̀ sí ẹni ọlọ́run wọ́n sì ń pò kíyè o wọ́n sì ń ní kèfèrí o wọ́n sì ló ń bí díà o ọ̀sánú wa o ẹmọ yá mi lọ́n tó ń tẹ̀síwájú lọ́rọ̀ yìí rẹ̀ ó sọ fàyé pé ọ̀tá sábòhùn ayẹkọ́ọ̀bọ̀ wàhùn rògbòdún ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيط لو اطلعت عليهم توليت منهم فرارا ولملئت اطلعت عليهم توليت منهم فرارا ولملئت ìdáṣà àdúrónù ṣáàlá lọ́wọ́ sọ yí pé pàtà sábòhúnmà ẹ̀kọ́ ọ̀rọ̀ tọ́ bá yí lọ́bẹ̀ tọ́ bá rí àwọn àṣàábùlì káàfì nù kòtò ibẹ̀ ti wà ká sábòhúnmà ẹ̀kọ́ ọ̀rọ̀ ó rò pé ọyajú lẹ̀ wọ́n kò sùn ó sì bí kíni ó sì bí ajú ẹ̀bá yìí tí wọ́n sí kíni tí wọ́n sùn wàhún mùrùkú dùn bẹ́ẹ̀ sí ni wọ́n sí kíni wọ́n ti sọ́lọ̀ ti kàn lóòrùn Allahu Akbar ẹ̀dọ́ wọ́n tí ìbá jókòó báyìí tọ́nà júlẹ̀ tí ó pàjúdé lọ́dún kìíní ọdún kejì ọdún kẹta lọ́dún kìsọ́kọ́dún kan ọdún o kìsọ́kọ́dún méjì ọdún o tí ẹ̀kọ́ sì bàjẹ́ láàrẹ̀ Allahu Akbar iṣẹ́ olóńpọ̀ ẹmọ̀ ìyá mi ẹgbà pé kò sí tọ́lọ̀ ọmọ lè ṣe o kí ni gbèsè ayé ẹ kò sí kíni fọ́rọ̀ rẹ̀ pé o sẹ́yìn bá rọra rẹ̀ pé Allahu musta'an ó fi tọ́pọ̀ sí rárẹ̀ o ọlọ́ọ̀bá ọba tó lè ṣe gbò nǹkan ní ẹni tí ò ní láàrin ìṣẹ́jú kan ó lè máa ní kíni ó lè mọ́ tí ó di olówó lẹ́ẹ̀kan náà Allahu Akbar Allahu Akbar wo ọlọ́ọ̀bá sún tààlá tó ní kúrò ilé ò lè ṣẹlẹ̀ ó ń jẹ́ ẹ̀kọ́ fíìmì àti ẹgbẹ́ kò sí tọ́lọ̀ ò lè ṣe kíni láti máa ronú pín wọ́n fi tọ́pọ̀ síra wọn o pé àkásẹ̀lẹ̀ ní ọba rẹ̀ jẹ́ lórí ẹ̀ dúó dáadáa fọ́lọ́un ìṣẹ̀lẹ̀ máa ń fún ìyàlágbára ní pẹ̀lú àdúà àti ìdó fọ́lọ́un dáadáa ọmọ sàdúà ọlọ́run sì yí padà yóò àdí ìtàn yóò àdí nǹkan ẹ̀rin ó ti mọ́ ṣẹlẹ̀ nú péye àmẹ́tọ́ yìí kan ṣẹlẹ̀ sí ọgbẹ́ nǹkan jẹ́ sọ́lọ́ ní òní dáamọ́ ni àbọ̀lọ bẹ́ sínú odò ọlọ́sínú bẹ́nu odò ó gbé ọlọ parínú ẹ̀tọ́ lọ bọ́nù odò ní ìsìn àwọn ẹbí rẹ̀ pàtí bọ́nù odò náà wọ́n kọ́ bàdú jẹ mọ̀ ayé ò ní parẹ́ ayé ọmọ jẹ́ kíni ọmọ jáyé náà lọ ní wọ́n ti gbàgbé ẹ̀ àparí ọwọ́ adẹ́tàn burú lẹ̀ ìtàn burú nù pé bàbá lágbọ́nrín bàbá àwọn lágbọ́nrín ọbẹ̀nù kẹ́ni ilé ìtàn burú jù àbọ̀pára rẹ̀ mọ́ òkúkọ́ yọmọ yá mi mọ́ ronú pin o mọ́ pé nǹkankan wọ́n wá nǹkankan
ẹ̀ntẹ́ ń pọ̀ ẹ̀ntẹ́ pẹ̀lẹ̀ wà nǹkan àwọn ogun tẹ́wọ́ tẹ́ nìkan ní ọ̀tẹ́ wo dúpẹ́ fọ́lọ́hun èyí tó dáa jíṣẹ́ ló ń bọ̀ fún ọnù ẹ̀wọ́ ọmọ ìyá mi tí ìkà bá ń ṣẹlẹ̀ sí ọ mọ́ lẹ́mìí dáadáa sí pé àwọn ọ̀rọ̀ fẹ́ dáadáa kan ṣẹlẹ̀ sí mi ni tí ọ̀rọ̀ fẹ́ kí ni fásitì máa gbé nǹkan rẹ̀ sí báwọn ọmọ mọ̀ rí pé ọ̀rọ̀ yóò máa dìdùnà bí i nílẹ̀ tààlà tí àmọ́ ìkẹsẹ̀lẹ̀ ló ti tán kò ní jẹ́ àmọ́ ó ti ń kó bára rẹ̀ ní ìsìn yóò ọlọ́pàá sún tààlà mọ̀ bí nǹkan ti lè dáa àti rí ó ti rí ẹni tó yẹ pé wàhálà kan ṣẹlẹ̀ sówó rẹ̀ tí ò ní mọ́ kí ló ṣẹlẹ̀ ó sì ní sùúrù fọ́lọ́hun àsìkò sí kíni ó sì kíni ó sì dá ó sì mọ̀ṣàlẹ́ tọ́lọ́ sí fún ọjà tó ní ẹ̀tẹ́lẹ̀ ìyẹ́kùnrin máa ronú pé ó ti parí àbúyà gbé nǹkan jẹ́ yáàbíyà pé ó ti parí ẹlọ̀bẹ́nu odò kọjá ìyẹn wọ́n ní sùúrù fọ́lọ́hun ọmọ sí àdúà kí àǹfààní àdúà nú ìforíbalẹ̀ yóò tún lágbára sí wọ́n lè mọ́ gbàwẹ̀ fọ́lọ́hun ó sì pé yóò yí padà mọ̀ yá mi mọ́rùnú kó mọ́ o mọ́rùnú tó bí á di pé wà rú rẹ̀ pín wà dé lẹ́sẹ̀ ọlọ́run ọmọ yá mi kí yọ para rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá gidi ní o ìbàjẹ́ ńlá gidi ní o ìbánilókọjẹ́ lọ jẹ́ o ọlọ́run ní sáré tí ó gba àwọn obìnrin lókọjẹ́ o tí ọwọ́ nǹkan ọwọ́ rẹ̀ ọ̀tẹ́ ma lékún ní kíni àdúrà ma sásẹ́kù láàkọ́pọ̀ sọ́rọ̀ àwọn nǹkan bẹ ọmọ yá mi gbọ́n tí mọ̀ ń sọ o tí ìbá wà nǹkan tó wọ́ rẹ̀ ọ̀tẹ́ kí ni kó ṣe o ma wà àforíjì ẹ̀ṣẹ̀ náà gbọ́ o ma ṣe àsàlátù fàbí sàsálám pọ́pọ̀ àǹfààní àsàlátù nù wọ́n ti lè mọ́ sàsálátù pọ́pọ̀ o gbogbo tí ń bẹ̀rẹ̀ ọkẹ̀ ọlọ́mọ bọ́ sí kíni ọgbọ́ yẹnjú ẹ̀ tó ti yé àsàlátù náà láìbọ́kàlùkúlẹ̀ rí ìsáyẹ̀nìsìn tí wọ́n mọ́ sàsàlátù fánìmẹ̀ sàlámbí ẹgbẹ́ ìbọ̀tọ̀kàlùkú fi ń ṣe kéré jẹ́ kásàlátù rẹ̀ ọpọ̀ Allahumma salli ala Muhammadin ọ̀sálìkó máa wí kọ́pọ̀ ọlọ́ máa fi ṣàṣkà máa wí kọ́pọ̀ máa wí ẹyẹ obìnrin ẹ máa sàsàlátù kọ́pọ̀ ìtàjì máa pàkúrọ̀ sọ tẹ́mẹ̀ fi sọ̀rọ̀ ẹ̀lámẹ́ríkà tẹ́dà omi lámẹ́rẹ́nù ẹmà sí kí ni ẹmà sí àsàlátù ọgbọ́nà tó obìnrin kan wípé máa sí àsàlátù tó lé ní 30,000 lójúmọ́ tí ibáhùn tí ó máa ṣe pẹ́ta tí ó bá káàkiri sí àsàlátù ń ṣe ó tó yẹ báyìí tí ó ṣe owó ti lọ àsìkò rẹ̀ ó sì ṣe lọ́wọ́ ń fọ́sọ́ àwọn tó fi máa ní ipò tó gáwájú ọlọ́wọ́ sọ́nà tààlá ọ̀sán jẹ́ lẹ́bí fi máa sí orí burú tó máa sí gbìgbìgbì ìwò àwọn ọmọ mẹ́lẹ́kùn kí ò ní wọnú ilé wàhálà tó máa lékún wàhálà máa sàásùwàmẹ̀ sára máa gbọ́ Al-Qur'an ọba yóò sànà wà náà ọlọ́wà sọ wípé ọ̀tá sábò ọmọ ẹ̀kọ́ ọ̀tọ́ ó sì bí án sùn ní ó sì bí án yajú ilẹ̀ báyìí ní ọmọrùkú odun bẹ́ẹ̀ sí ni wọ́n sì kí ni tó sùn ọ̀nàpọ̀lẹ́bùhùn dáadáa yàmíní ọlọ́run ní pé àyí wọn sọ́tọ̀ àyí wọn sí òsì ó àwọn àpá àwọn tafsiru wọ́n lè méjì ọlọ́mọ yẹn padà lọ́dún kára wọ́n bà sí kíni wọ́n bà jẹ́ra Allahu Akbar ọ̀kẹ́lẹ́bùhùn bá sì tó ń tẹ̀rọ àìhè bí wà sí ajá àwọn náà sí kíni ajá wọn náà sí wà pẹ̀lú wọn ọ̀nà kíni ọ̀tẹ̀ ọwọ́ rẹ̀ méjì lẹ́ báyìí níbi ojú ọ̀nà tí wọ́n gbà wọn náà kòtò sóyé ní fàdándà ibi òkèun ọ̀nà kíní sí báyìí níta abẹ̀ ọ̀nà ọwọ́ rẹ̀ sí báyìí tí fi ṣe kíni ó fi ń sọ àwọn tí ó ṣe ọjà rẹ̀ tó kí ìsáwọn ta ní tọ́kúlá mọ́wọ́ tó lè dáàbò mùsùlùmí kí ló mọ̀ tó lè dáàbò ọmọ ìyá rẹ̀ mùsùlùmí wọ́n fẹ́ fi nǹkan sí wọ́n pé ewu ibẹ̀ lọ́wà láti lè wá lásìkò bá yẹ bá ń bẹ̀ a'udhu billahi minash shaitonir rajim orí ẹ burú o tó ń wá kọrún fún tání ọmọ ìyá rẹ̀ o lè dáàbò ọmọ ìyá rẹ̀ wọ́n nìká fún pé ibẹ̀ lọ́wà láti fẹ́ wá bá ilẹ̀ mọ́rin ní ìsìn báyìí orú ni wá bá lásìkò bá ìjọba ìjọba wálé wọ́n sọ wípé tó àdúgbà lè kíyàmà ẹn tó bá lọ́wọ́ sí kú ẹnìkan
tó sì kíni kèésò lọ́pàá o àmọ́ sí kíni ọkà wá sọ gbọ́rọ̀ nǹkan pé ẹ̀wọ́ ìpé mọ́pá o pátá àbí pé kẹ bá sápá ẹ má sọ pé òsì kíni wọ́n sọ pé òun mọ́ sí ọlọ́wọ́ sí náà nú ó lè wọ́n náà wọ́n mọ́ sí kíni wọ́n á pa wọ́n tẹ́ bá lọ́wọ́ sí pé wọ́n pa ẹnìkan wọ́n tó àdíjọ́ àlìkìyàmà wọ́n kọ́ sọ́jọ́ yìí pé ààyè súnmí rahmatillah àmàrí yìí yóò ọjọ́ ìkẹ́ tó ti jẹ́ tó jákàkún bí kẹ́ ọlọ́run tí kẹ́ ọlọ́run lè tí ò lè tẹ̀lọ́wọ́ lọ́wọ́ jẹ́ kẹ́ tí àlọ́wọ́ o ṣe tí ó jákàkún bí kẹ́ rẹ̀ o ṣe tí ó pọ́ burú ajá ń dáàbò bo àwọn ẹni ọlọ́run yìí ajá ẹranko lásán kí à ń tiẹ́ tó pẹ̀lú ọmọ ọ̀sánú wa o lọ́mọ sí alápá àyẹn o lọ́mọ sí alápá àyẹn o wọ́n jẹ́ kémi èyàn ọ̀tọ̀ wa bọ́ o ọ̀sánú wa o mọ̀ díẹ̀ sí wa o wọ́n jẹ́ àpá àyẹn mọ́jẹ̀ wọ́n pa wa o pẹ̀ tí ń wá burú fẹ́ nìkan kan lọ́hun bí alékè wọn o bí alékè wọn o bí alékè wọn o náà tí ẹ wá rí ta fẹ́ ibẹ̀ bí táà ń sọ yẹn mọ̀ yá mi ọlọ́wà ń sọ yí pé làwí tọ́lá àtàlẹ́ ihim tọ́ ọba ìríyàn tọ́ bá sí kíni níbi ẹ̀ ti wà ń bí kíni lókò tó tọ́ ọba ìríyàn lọ́wà lẹ́yẹ́ta mẹ́rin ohun fi rọ́rọ́ ọpọ̀ ìdàlẹ́ tó sí kíni tó sálọ ọlámọ́lé ìta mẹ́rin ó kùn fún ìbẹ̀rù tọ́ bá sí kíni bóò tí lé kú bẹ̀rù ẹmọ ìyá mi tọ́ bá ní pẹ́ nìkan lọ bá rí mọ́gbọ́n ní ìsìn ọmọ ìyá mi wọ́n láti jáde lọ lé o a sì kíni ẹ̀lẹ́kọ̀ sí ní kíni má sínú skúù mọ́ o ìwọ̀ wá ọlọ́gbàgbé bẹ báàgì rẹ ló wá rí ẹnìkan nínú kíláàsì lóyẹ nílẹ̀ báyìí àbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọyọjú lè báyìí kí ló ṣe ọ́ sàárí jáde bá àti tọ́ ọmọ àbẹ́ẹ̀kọ́ kí ní ó lè ọjáde ń bẹ̀ ní pé kí ló tó ń ṣe ń bì lóò nìkan tó ti yé fún ìbá àpọ̀ tó bá ní kọ́ bá wọn tó pọ̀ níbi tí ọ̀yí tó lè òkú ti gíní ó sì bá wọn yóò tó lékò gíní yóò lè kó bẹ̀rù tó ní pọ́lẹ́gbára yóò lè kó bẹ̀rù yóò lè ṣẹlẹ̀ ẹgbà sọ́lánà yí pé nínú kòtò tí wọ́n wà kòtò ẹni tí máa ń sá lọ bí kòtò láti yáyé láyéláyé ẹ bá jẹ́ bí ọ̀daràn wọ́n sá lọ bẹ̀ ọ̀daràn tó wá sá lọ kòtò tẹ́nìkan bá lọ rí ṣe bóyọ́ ti ṣe bá dáwọn ọ̀daràn tó náà lè sí kíni ó lè sí léṣe tó yé àwílé yìí wá sọ̀daràn àmọ́kàn ní sí jẹ́ wà nínú kìí yìí tó bá rí wọn létí lásán láwọn ní òkòtò ẹ̀rọ ọ̀pá ọ́ láwọ̀ lẹ́yẹ́ tàmí ni wọ́n fi rọ́rọ́ ọ̀lọ́mọlé bí a ti dúró ní sókè ọ̀rọ̀ ẹmọ̀ yá mi ń tá pẹ̀lú àwọn àsáàbù Kahf ọ̀pọ̀ kẹ́bí ẹ̀kọ́ta wí lónìí ọm bẹ̀m̀bẹ̀ wípé tí ìbá fi nǹkan lẹ̀ tí ìbá fi nǹkan ìgbádùn ilé ìgbádùn ààyè ìkẹ́ tó fi ilẹ̀ nítorí tọ́lọ́run Ọlọ́run sì kẹ́ rẹ̀ fún o Ọlọ́run sì kẹ́ ni Ọlọ́run sì kẹ́ fún o tó yé bákan náà Ọlọ́run subhanahu wa ta'ala ó lè ṣe nǹkan ìmọ̀ fún òyàn tí ìbá dúró fọ́lọ̀ dáadáa Ọlọ́run lè ṣe kẹ́ ni nǹkan ìmọ̀ lè ṣe fún òyàn wọ́n tó ń wá nǹkan lọ́dọ̀ Ọlọ́run má fi nǹkan burú wá lórí máa pẹ̀lú àdúrà ọwọ́dọ̀ sí gíní ọwọ́dọ̀ tẹ́ sàmùkẹ̀lú bákan náà a tó mẹ́nu bá wípé Ọlọ́run subhanahu wa ta'ala sọ àwọn nǹkan mèremère àwọn nǹkan ńláńlá tí ń ṣe nítorí tání nítorí àwọn tání nípasẹ̀ bá tẹ́ lóòrò tí ṣe gíní pa wọ́n àti bí Ọlọ́run ti
ti yẹ padà tára wò sí kíní àwọn jẹ́ra ọ̀nà tó á sọ̀rọ̀ kan fún wa wípé ẹn tó ń bá fẹ́ lò nílé sí kíní ilé fi mọ̀nà ó ẹnìkẹjọ́ ọmọ alámọ́ nìkan ọmọ àfáàmọ́ ní kìí kò jẹ́ mọ́ ìmọ̀nà ó ó jẹ́ pé tọ́lọ́ ń bá ṣàánú ọmọ kan ọjọ́ máa fà tí ń sin lọ́hun bọ́lọ́hun ti fẹ́ ó wù Ọlọ́run ní o ó wù tá ní ọmọ náà tí ẹ máa ṣe tọ́já burú láti gbọ́dọ̀ mọ́ sọ́ra ń bẹ̀ wọ́n pé ó ti kọ́lọ́wọ́ sí lóṣè àbá rẹ̀ àfáà ní àbá rẹ̀ àwọ́ ọlọ́bà sọ́ta alá ó wù Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ó lè jọ máa fà ọmọ kìíní kan tí ó jẹ́ kí ni pòkí tí ó máa takun tí àbá rẹ̀ wí àti rí àbá rí ẹ̀mí tí rí sóyé mo rí ní Nàìjíríà mo rí Saudi Arabia tọ́jọ́ mọ ẹni Ọlọ́run gidi tó pé ọba rẹ̀ ìdẹ̀kejì tí àbẹ́ pípẹ̀ sí ní sí kí ni ní dákọ́ntọ̀ ìdẹ̀kejì tí àbẹ́ ìwé ní sí kí ni wọ́n ti rí pé ilé wa burú o wọ́n yà ní ẹ̀dẹ̀pẹ̀ méjì ọ̀sọ́rọ̀ ma ìjọba mọ̀ sí kí ni wọ́n mọ̀ fi agbára ti ẹ̀dá pé kàlás ìsìn tí wọ́n mọ̀ fúláyà tí wọ́n sọ̀rọ̀ tó ti yé ó jẹ́ pé ìwọ́tọ̀ bá rí tọ́jáde tọ́bá lè nǹkan tó pé Ọlọ́run ọmọ àfáà kan ní Ọlọ́run ṣàánú ẹ̀ bẹ́ẹ̀ tàánú àbá rẹ̀ wo ọpẹ́lẹ̀ ọmọ ọdún fọ́lọ́run wo kìí sí ọ̀nà ẹ̀ní fọ́lọ́run kó sí bẹ́ẹ̀ o ọlọ́kẹ̀ fi ṣàánú lásán òpólé àfáà pátá tọ́nà ní ọjẹ́ pé àwọn ọmọ ìfàríkàlọ̀ jáde ń bẹ agbèọ́ ọjọ́ òdílé àwòrò kálùkù ti jáde tó sí aláàfáà Ọlọ́run mọ́jọ parí lórí tiwa o tó mọ̀ rá àfáà ní àwọn ọdọ́mọ náà bá ní o tó mọ̀ àfáà tó mọ̀ jáfà súnnà bẹ́ẹ̀ tó sí kálùkù gbogbo àfáà tó yí àfáà Nàìjíríà tó nípa ní pé mashallah já àfọ́ parí lé wọn àpọ̀jọ parí lé kálùkù ọjọ́ tí ó mọ̀ jáde lé wọn pátá wọ́n já àfáà súnnà tó mọ̀ pẹ̀pẹ̀ súnnà bí àsálá tí ó mọ̀ takẹsìn لو ساموا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله رب الله ربي فما لي غيرك الله الخالق الصمد البارئ والله الخالق الصمد البارئ والله الله آمنت إيمانا بك الله وبالرسول وما قد أنزل الله وبالرسول وما قد أنزل الله الله لا شكر لي إلا لك الله الله نفسي استقرت عنك الله الله نفسي استقرت عنك الله الله أسماؤك الحسنى لك الله أدعو بها فاستجب لي إنك الله أدعو بها فاستجب لي إنك الله الله لم أكن أدعو غيرك الله الله قل عونا إنك الله الله قل عونا إنك الله الله وكفيت بي كل الله الله أصلح شؤوني كلها الله أصلح شؤوني كلها الله وافتح لنا خيراتك الله أجب دعائي إلهي إنك الله أجب دعائي إلهي إنك الله الله أنت رجائي ربي الله أقول في كل أمر حسبي الله
ní ìbéèrè inshallah ọmọ ìbéèrè báyìí lọ